Dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé Ngozi Orábueze, ẹni tí ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí igbákejì Prime Minister àti Chief of Staff United States ti Biafra, ti kìlọ̀ fún ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Godswill Akpabio àti aṣòfin Ned Nwoko lórí èròǹgbà àti àbá wọn láti ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Anioma, èyí tí wọ́n ń jíròrò lé lórí nígbà tí wọ́n ṣe ìpàdé ẹlẹ́kùnjẹkùn gúúsù-gúúsù ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí ó wáyé ní ìlú Asaba, ìpínlẹ̀ Delta, tí wọ́n sì ń dá lábàá pé Asaba yóò di olú-ìlú ìpínlẹ̀ Anioma, tí Warri náà yóò sì wá jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Delta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Adájọ́ ilé-ẹjọ́ tí ó ga ní ìlú Àbújá Peter Kekemeke ti fi ìwé gbígbé ènìyàn pẹ̀lú òfin ránṣẹ́ síta láti lọ́ọ́ fi gbé alága ẹgbẹ́ apá kan ti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), aṣòfin Kabiru Taminu Turakisan. Adájọ́ fi ìwé ìgbẹ́jọ́ yìí síta lánàá òde òní, lẹ́yìn ìgbà tí kò fi ara hàn ní ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tí ọ̀gá àgbà pátápátá ti iléeṣẹ́ ọlọ́pàá fi kàn án wípé ó ń fún àwọn ọlọ́pàá ní ìròyìn ayédèrú, èyí tí kì í ṣe òtítọ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn eléyìí náà ló gbé síta wípé ilé-ẹjọ́ májísírèètì tí ó kalẹ̀ sí Ìsàbọ̀, Abẹ́òkúta ní Ọjọ́bọ̀ ti pàṣẹ kí wọ́n lọ́ọ́ fi òṣìṣẹ́ elétò ìlera arábìnrin nọ́ọ̀sì Kẹ́hìndé Adésànyà, ẹni tí kò tíì ju ọmọ ọdún mẹ́tàdínlógójì 37 years lọ, sí àhámọ́ ọgbà àtúnṣe tí ó wà fún àwọn ọ̀daràn ti Ìbàrà fún 60 ọjọ́ lórí ẹ̀sùn ìwà tí kò bá òfin mu nípa bí ó ṣe ṣẹ́ oyún fún agùnbánirọ̀ Victoria Ríyọ̀, ẹni tí ọjọ́ orí òun náà kò tíì ju 23 lọ 23 years, èyí tí ó yọrí sí ikú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Nígbàkúgbà ní àyípadà ọ̀tun lè farahàn nínú ayé àwọn mẹ́ta ọmọ bíbí ìlú Ìbàdàn wọ̀nyí: aṣòfin Sharafadeen Abiodun Ali, Hakeem Bọ́lájí Adéwọ̀yìn àti Kọ́lá Babalọ́lá, tí wọn yóò sì gba ìgbéga sí ipò olóyè tí ó ga ní ìlú Ìbàdàn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọn yóò gbé adé oyè lé lórí ní gbọ̀ngàn Mapo Hall tí ó wà ní ìlú Ìbàdàn ní ọjọ́ Ẹtì tí ó ń bọ̀. Ìgbéga yìí kò ṣẹ̀yìn ìfọwọ́sí ìbéèrè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Rasheed Ládọjà láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fún gbogbo ilé ẹ̀kọ́ gíga tí ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà láti fi ìmọ̀ ètò ẹ̀kọ́ ti iṣẹ́ ṣíṣe, ọ̀rọ̀ sísọ àti ohùn gbígbọ́ sára àwọn ètò ẹ̀kọ́ tí wọn yóò máa kọ́ ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga kọ̀ọ̀kan. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ni ó sọ̀rọ̀ yìí jáde síta ní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ ìmọ̀ oyè ẹ̀kọ́ ti National Committee for Advancement of Occupational Therapy, Audiology àti Speech Therapy Education. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé èyí yóò dí àlàfo ìpèníjà tí ilẹ̀ Nàìjíríà ń kojú lórí àìní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ènìyàn àti ìdánilẹ́kọ̀ọ́ tí kò yè kooro ní àwọn abala ìmọ̀ ẹ̀kọ́ wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ètò ayẹyẹ African Magic Viewers Choice Award (AMVCA) ti ń gbáradì láti ṣe ayẹyẹ ètò ẹlẹ́ẹ̀kejìlá irú rẹ̀ ní ọjọ́ 9 oṣù karùn-ún May 9 ọdún 2026, pẹ̀lú ètò ńlá lóríṣiríṣi láti fi ṣe àjọyọ̀ eré ìtàgé tilẹ̀ adúláwọ̀ àti ti orí ẹ̀rọ móhùnmáwòrán. Àwọn olùdarí ètò ayẹyẹ yìí ni wọ́n sọ ọ̀rọ̀ yìí síta nígbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní gbàgede Multi-Choice Studio. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi ti gbé ọkùnrin afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀fọ́bùkè Okoro, ẹni tí kò tíì ju ọmọ 30 ọdún lọ 30 years, lọ sí ilé-ẹjọ́ májísírèètì kejì ní Abakaliki tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin gbé afurasí yìí lórí ẹ̀sùn pé
ó pa ìyá rẹ̀ tí orúkọ òun náà ń jẹ́ ìyáàfin Onyema Damiani ní ìjọba ìbílẹ̀ Ukawu, Onitsha, agbègbè kan ní ìpínlẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn yìí ló ṣàlàyé wípé ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti pín iṣẹ́ àwọn ọlọ́pàá sí ibi púpọ̀ kí ó kúrò ní àpapọ̀ ojú kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ló mú kí ọ̀gá àgbà yanyan ti iléeṣẹ́ ọlọ́pàá IGP Ọlátúnjí Rilwan Disu lọ ṣe àgbékalẹ̀ ìwé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fún ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní Ọjọ́bọ̀. Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀, aṣòfin Bairu Jibrin, ni ó tẹ́wọ́ gba ìwé náà lọ́wọ́ Disu ní ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ ti Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ní Ọjọ́rú ni àwọn olùgbé agbègbè tuntun pàtàkì kan ní ìjọba ìbílẹ̀ Pankshin ti ìpínlẹ̀ Plateau ni wọ́n ti fi ọkàn ìbẹ̀rù, ìbínú àti ìjayà hàn lórí ìṣẹ̀lẹ̀ àwọn ìbejì kan ni wọ́n ṣẹ́ oyún wọn sínú ilé ilẹ̀ tí wọ́n sì wá gbé jù sí orí àkìtàn lẹ́gbẹ̀ẹ́ ilé tí àwọn ènìyàn ń gbé. Olùgbé agbègbè náà kan, Emmanuel Danladi, tí ilé rẹ̀ wà nítòsí orí àkìtàn náà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn ṣe ṣe àwárí oyún àwọn ìbejì náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé jọ̀wọ́ fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.